ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYP-DRY lónìí ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù Bélú ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù Bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. Ọlọ́run Olódùmarè ti bá wa gba ìṣàkóso ara ẹni wa padà ní ọjọ́ kejìlá oṣù Igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà, kì í ṣe ara Nàìjíríà mọ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa tí Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣàkóso ara ẹni. Òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá jẹ́ orílẹ̀-èdè tí gbogbo àgbáyé ti mọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ohun kan ṣoṣo tí ó kù ni pé kí àwọn agbésùmọ̀mí ajẹgàba kí wọ́n kúrò ní oríkò ilé ìṣàkóso wa, kí a lè bẹ̀rẹ̀ iṣẹ́ pátápátá, kí wọ́n sì kúrò ní gbogbo agbègbè igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ DRY, kí gbogbo ètò tó ń jẹ́ Nàìjíríà ó kúrò ní igun mẹ́rẹ̀ẹ̀rin DRY. Oríkò ilé ìṣàkóso wa ní ìjókòó àṣẹ wa, kí a bọ́ síbẹ̀ lókù. Àwọn tí wọn kì í ṣe ìlú, tí wọn kì í ṣe orílẹ̀-èdè, àwọn ni wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ wa. Orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Òun náà ni wọ́n ń pè ní Yorùbá Nation, Yorùbá Kingdom, Yorùbá Land, Yorùbá Country ní àtijọ́. Ó ti di DRY láti ọjọ́ kejìlá oṣù Igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. Ní báyìí ó ti di ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni láti sọ wípé òun fẹ́ gba Yorùbá Nation nítorí kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. DRY nìkan ló wà, gbogbo wọn sì wà lábẹ́ DRY. Ẹnikẹ́ni tó bá pe Yorùbá Nation láì pe DRY ẹ̀ṣẹ̀ ni fún irú ẹni bẹ́ẹ̀. Ohun yìí ó wù kí ó pe orílẹ̀-èdè Yorùbá láì fi DRY sí ọ̀rọ̀ dídá ni o, yálà ó fẹ́ sọ lọ́rọ̀ ni tàbí kọ lórin. Láì fi DRY sí ó ti dá ọ̀ràn lábẹ́ òfin àgbáyé àti lábẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Mi ò mọ̀, kò sí ńbẹ̀ o. Nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè DRY kó jẹ́ kó mọ́ òun lára, kó má pè é ní orílẹ̀-èdè Yorùbá nìkan láì fi DRY sí. Ibikíbi tí a bá ti gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, kí ẹni náà mọ̀ wípé òun ti dáràn. Ìtànjẹ lásán ni pé Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, kò sì lè jẹ́ orílẹ̀-èdè. Ètò àwọn amúnisìn ní Nàìjíríà jẹ́. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kì í ṣe ara ètò àwọn amúnisìn tí a mọ̀ sí Nàìjíríà mọ́ láti ogúnjọ́ oṣù Bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti di orílẹ̀-èdè aṣe àkóso ara ẹni, agbègbè àjogúnbá aṣe àkóso ara ẹni. Yóò sì wà bẹ́ẹ̀ títí di òpin ayé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Nàìjíríà tí ó jẹ́ ètò àwọn amúnisìn ń hu ìwà ìgbésùnmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ aṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Nàìjíríà tó jẹ́ ètò àwọn amúnisìn kó àwọn olóṣèlú tí ó gbé kalẹ̀ sórí ilẹ̀ wa kúrò nísinsìnyí. Ọlọ́run alágbára, ẹlẹ́dàá gbogbo ìran ọmọládé, Ọlọ́run ẹ dìde ní àkókò yìí. Gbogbo àwọn tí wọ́n encroach lórí ilẹ̀ wa, gbogbo àwọn tó ń pera wọn ní gómìnà, àwọn tó ń pera wọn ní ọba, gbogbo àwọn tó ń pera wọn ní olóṣèlú, àti gbogbo àwọn olórí ẹ̀sìn, àti gbogbo àwọn tó rán wọn níṣẹ́, àtàwọn táwọn náà rán níṣẹ́.
ọlọ́run jẹ́ kí wọ́n parun láti àkókò yìí lọ nípa agbára tẹ́ fi dá ayé àti ọ̀run. Ẹ jẹ́ kí wọ́n parun nísinsìnyí. Gbogbo àwọn tó pera wọn ní Pharaoh lórílẹ̀‐èdè DRY àti gbogbo àwọn tó ń pọ́n àwọn ènìyàn wa lójú tí wọn ò fẹ́ kí aṣojú orílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá kí wọ́n wọ ipò ẹ̀tọ́ wọn lọ láti lọ mú ìmúṣẹ tí ìwọ ọlọ́run fẹ́ fún wa. Gbogbo ọkàn bẹ́ẹ̀, gbogbo agbára bẹ́ẹ̀, gbogbo ènìyàn bẹ́ẹ̀, gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹnikẹ́ni tó dúró níwájú tó lóun ò ní já rọ́nà lọ láti àkókò yìí lọ, iná ó yá dìde kó jó wọn run, omi ó yá dìde kó gbé wọn lọ, afẹ́fẹ́ ó yẹ kó máa ṣọwọ́ òdì sí wọn. Gbogbo amúnisìn tìta ní, tinú ilé ní, tààrin òmìnira ní, gbogbo bí tí amúnisìn bá wà láti àkókò yìí lọ, ọwọ́ ọlọ́run kó máa jẹun lára wọn, ọwọ́ olódùmarè kó máa jẹun lára wọn, afẹ́fẹ́ olódùmarè kó máa fẹ́ wọn dànù. Tá a bá dé agolo àdépalá máa ń dé. Gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní ọba ní orílẹ̀-èdè DRY, gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lólóṣèlú ní orílẹ̀-èdè DRY, gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lólórí ẹ̀sìn ní orílẹ̀-èdè DRY, gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lóníṣẹ̀ṣe lórílẹ̀-èdè DRY, gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín tẹ́ ń pera yín lẹ́líìtì lórílẹ̀-èdè DRY, gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní aṣojú ọmọ Yorùbá lórílẹ̀-èdè DRY, gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní agbára kágbára kan láti àkókò yìí lọ, ilẹ̀ kó gbé yín mì, òjò kó wọ́ yín dànù, afẹ́fẹ́ kó gbé yín dànù, iná olódùmarè kó máa jó gbogbo yín lájòrun, kẹ́ ẹ parun tọmọtọmọ, kẹ́ ẹ parun tilétilé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní gómìnà, tẹ́ ẹ ń kóòṣì lórí ilẹ̀ DRY, tẹ́ ẹ kọ̀ lábẹ́ àkóso àkópọ̀ tí wọ́n ń pè ní Nàìjíríà, tẹ́ ẹ kọ̀ tẹ́lẹ̀ ò ní lọ, tẹ́ ẹ wá dúró, tẹ́ ẹ dàgàdà sójú ọ̀nà, tẹ́lẹ̀ ní jẹ́ kí àwọn alákòóso orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kí wọ́n wọ sẹkítẹ́rìàtì láti bẹ̀rẹ̀ àṣẹ láti àkókò yìí lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní gómìnà yẹn, ó yẹ ẹ máa parun tọmọtọmọ, kẹ́ ẹ máa parun tilétilé, kẹ́ ẹ máa parun. Iná kó máa jó yín, kó máa jó ohun ìní yín, kó máa jó ayé yín, afẹ́fẹ́ kó máa gbá yín dànù, ìjì kó máa jà yín, ilẹ̀ kó gbé yín mì, gbogbo agbára kó dìde ogun sí yín, gbogbo ntọ́lọ́run dá kó dìde ogun sí yín, ilé kó lé yín, ọ̀nà kó nà yín, afẹ́fẹ́ kó gbé yín mì, ilẹ̀ kó lanu kó gbé gbogbo yín mì, kẹ́ ẹ parun. Bẹ́ẹ̀ ni kó rí, kò ní yí padà. Àṣẹ ìgbédìde kó sọ̀kalẹ̀, gbogbo ẹ̀tọ́ ọmọládé pátápátá á gbà padà lónìí. Àwọn ọmọládé á gba ẹ̀tọ́ wa padà, àwọn ọmọ IYP á gba ẹ̀tọ́ wa padà lọ́wọ́ gbogbo ẹ̀yin amúnisìn. Orí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀, àṣẹ gùn. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ìgbékalẹ̀ àwọn amúnisìn ni. Orílẹ̀-èdè ní ọgọ́rùn èrò tí ìran kan, ìtàn kan, àṣà kan, èdè kan àti ilẹ̀ àjogúnbá kan pa wọ́n pọ̀. Ní ìdojúkọ sí ètò àtọwọ́dá wà fún kí nǹkan kan lè ṣẹlẹ̀ bí wọ́n ti tò ó tẹ́lẹ̀ láti ṣẹlẹ̀, tàbí ìlànà fún bí ohun kan á ṣe lè ṣẹlẹ̀. Ṣé ó yé wa? Ìwọ Ṣèyí Mákindé tí o wà ní ìlú Ìbàdàn tó pera ẹ ní gómìnà, tí o kì í ṣe gómìnà, tí o ń ṣiṣẹ́ fún agbésùnmọ̀mí Nàìjíríà. A gbọ́ wípé àwọn èèyàn wa, àwọn ológun Democratic Republic of the Yorùbá àti àwọn ọmọ indigenous Yorùbá people tí ẹ kó sí ìhámọ́, tí ẹ kó gẹ́gẹ́ bí prisoner of war torí àwa Yorùbá a kì í ṣe ara Nàìjíríà mọ́. A gbọ́ wípé ẹ̀ ń pinnu láti kó wọn lọ sí Àbújá. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni ẹ dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹ wá kó àwọn ọmọ indigenous Yorùbá people ní orí ilẹ̀ orílẹ̀-èdè wọn Democratic Republic of the Yorùbá, ẹ wá kó wọn sínú ìgbèkùn? Ṣé ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ nìyẹn? Ẹ tún ń gbìyànjú báyìí lẹ sọ pé ẹ fẹ́ kó wọn lọ sí ìlú Àbújá. Ṣé o fẹ́ tì sọ́rùn federal government yín ní Nàìjíríà kó o sọ pé kò sí lọ́wọ́ ẹ mọ́? Ṣé ẹ mọ̀ pé ẹ ti ní ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ wípé ẹ wá kó àwọn ènìyàn lórí ilẹ̀ wọn ní orílẹ̀-èdè wọn láìṣẹ̀, tí wọ́n wà ní orílẹ̀-èdè wọn, ẹ ti ní ìyẹn ní ẹ̀sùn sọ́rùn tẹ́lẹ̀, ẹ ṣẹ̀ wá ń sọ pé ẹ fẹ́ kó wọn lọ Àbújá. Bóyá ẹ dá wọn lẹ̀ o tàbí ẹ dá wọn lẹ̀ o, tí wọ́n bá bí ẹ dá Ṣèyí Mákindé, tí wọ́n bá bí ẹ dá
tó bá jẹ́ pé ọmọ Mákindé tó lóun jẹ́ yẹn tó bá jẹ́ pé òun lòun jẹ́ tí wọ́n sì sọ ẹ́ ní Ṣèyí níjọ́ tán bí ẹ kẹ́ẹ̀dán wò tán bá bí ẹ dáa kẹ́ kó wọn lọ Àbújá. ṣé o mọ̀ pé ìjínigbé lẹ̀ ń ṣe ṣá, kidnapping, ẹ̀sùn yín ń peléke sí ìwọ ṣáà gbìyànjú ẹ̀ kó wo nǹkan tó máa ṣe ẹ́. ṣé Nàìjíríà tí kìí ṣe orílẹ̀-èdè, not a country, not a nation, no sovereignty, tí kìí ṣe ìlú, ìyẹn lẹ wá fẹ́ kó àwọn ọmọ orílẹ̀-èdè DRY, Democratic Republic of the Yorùbá, lẹ fẹ́ kó wọn lọ sí? ẹ ẹ̀ tí ì mọ nǹkan tá ẹ̀ ń ṣe, dán wò nǹkan tójú ẹ̀ máa rí tán bá bí ẹ dáa kó dán wò. ìwọ náà adájọ́ tí ó fẹ́ dá ẹjọ́ yẹn, ṣé o mọ̀ ṣá pé orí ilẹ̀ onílẹ̀ ló wà? ìwọ adájọ́ Nàìjíríà ó fẹ́ dá ẹjọ́ lórí ilẹ̀ Democratic Republic of the Yorùbá, ọ̀ràn ni ò ń dá, crime lórí ilẹ̀ onílẹ̀, ó sì mọ èyí o. ẹ̀yin lọ́ọ̀yà náà tí a ò bẹ̀yìn níṣẹ́ tẹ́ dìde tẹ́ ní ẹ̀yin lọ́ọ̀yà, ayé yín máa bàjẹ́. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ orílẹ̀-èdè DRY lélẹ́yìí? àrán yín níṣẹ́ rárá o, ẹ má dé ọ̀dọ̀ àwọn èèyàn wa rárá tí ẹ bá fẹ́ rọ́nà. àrán yín níṣẹ́, àlọ́lé ẹjọ́ lábẹ́ adájọ́ Nàìjíríà, ọ̀rọ̀ orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ní eléyìí. bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ò tiẹ̀ kì í ṣe orílẹ̀-èdè, ṣùgbọ́n ìpele tí ọ̀rọ̀ yìí wà nìyẹn. a ò lọ rojọ́ níwájú adájọ́ Nàìjíríà, orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá ni wá. kéré o bóyá o ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, kéré o. ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn. ẹ fi ọkàn balẹ̀. ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ààbò orílẹ̀-èdè wa. ìkìlọ̀ síwájú sí i fún àwọn òbí. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ìyá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá, olùgbàlà tí Olódùmarè rán sí àwa ìran Yorùbá, ti sọ fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yorùbá People ti Democratic Republic of the Yorùbá DRY pé kí a fi ọkàn balẹ̀, kò sí aburú kankan tí ó lè ṣẹlẹ̀ sí àwọn lágbára Ìdùmarè. ṣé a mọ̀ wípé ibi gbogbo tí wọ́n ti ń ja ìjà òmìnira kò sí kó má sí ìdojúkọ tàbí àtakò? àwa mọ̀ eléyìí dájú. nítorí ìdí èyí a mọ̀ wípé ẹnikẹ́ni tí Olódùmarè bá rán níṣẹ́, òun náà ló máa ń ṣe alátìlẹyìn fún, ó sì máa ń pa àwọn ènìyàn rẹ̀ mọ́. bẹ́ẹ̀ náà ni Olódùmarè tó fiṣẹ́ rán màmá wa Móà sí ìran àwọn ọmọ aládé, ó máa ṣe àtìlẹyìn fún wọn títí dé òpin ọjọ́. ìpele tí ó kẹ́yìn náà ni a wà. Olódùmarè tó pa màmá wa Móà mọ́ láti ìbẹ̀rẹ̀ ìrìn àjò yìí, a pa wọ́n mọ́ títí dé òpin ìrìn àjò náà. bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ aládé, ẹ jẹ́ kí a fi ọkàn balẹ̀, kò sí ewu lóko rárá. wọ́n ní àwọn gbọ́ pé àwọn kan ń gbé ọ̀rọ̀ kan kiri pé àwọn aríremáṣe Nàìjíríà gbé owó fún àwọn kan tí ó súnmọ́ màmá wa láti ṣe aburú. màmá ní kò sí nǹkan tó jọ ọ́, àti pé Olódùmarè fúnra rẹ̀ ni ó pe àwọn tí ó ń bá àwọn ṣiṣẹ́ tí ó sì yàn wọ́n. wọ́n ní kò tilẹ̀ sí IYP ti DRY tó lè gba àbọ̀dè fún àwọn. màmá wa Móà ní ìfọkàntán, ìgbẹ́kẹ̀lé Olódùmarè àti ìdánilójú wípé ìran àwọn làwọn ń jà fún. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá jẹ gbì ló máa ń kú gbì. màmá wa Móà kò jẹ gbì, nítorí náà kò sí ẹnikẹ́ni tó lè dojúkọ wọ́n. gbogbo ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá níbi gbogbo òun ló wà lẹ́yìn màmá wa digbí. bẹ́ẹ̀ ni màmá wa sọ pé ẹnikẹ́ni tí ó bá gbóhunkóhun tí wọ́n sì fẹ́ gbé wá síwájú ọmọ Yorùbá, kí wọ́n kíyèsára nípa bí wọ́n ti máa gbé ọ̀rọ̀ náà kalẹ̀. wọ́n wá sọ pé kò sí òtítọ́ kankan nínú pé àwọn tó súnmọ́ àwọn
gba owó kankan. Màmá sọ pé àwọn máa rí àrọ́mọdọ́mọ ìran Yorùbá torí ojú àwọn ni àwọn máa fi rí ìmúṣẹ gbogbo àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ọmọ Yorùbá. Wọ́n wá sọ pé kí a mú ìjayà àti ìbẹ̀rù kúrò ní ọkàn wa. Wọ́n ní gbogbo ohun tí Olódùmarè fi àṣẹ dá, ẹ̀yìn MUA ni wọ́n wà. Ọmọ aládé, ẹ jẹ́ kí a lọ fi ọkàn wa balẹ̀ nítorí adẹ́dàá tó rán MUA níṣẹ́ ń bẹ pẹ̀lú wọn, ó sì ti ró wọn lágbára. Aburú ayé kan kò lè ṣẹlẹ̀ sí wọn. Ìsọkúsọ ọ̀rọ̀ ni pé àwọn tó súnmọ́ MUA fẹ́ gbàbọ̀dè fún wọn. Láéláé kò lè ṣẹlẹ̀. Olódùmarè ló dìídì pè MUA tó sì rán wọn níṣẹ́. Òun ló sì yan gbogbo àwọn tó ń bá wọn ṣiṣẹ́ pátápátá. Ìrìn àjò ẹ̀mí ni eléyìí, kì í ṣe ti ara rárá. Àyè sọ̀rọ̀ pátápátá gbà ni pé àwọn tí wọ́n bá MUA ṣiṣẹ́ tàbí IYP kankan fẹ́ gbàbọ̀dè fún wọn. Ilé tí Olódùmarè kọ́ ni màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá. Kò sì sí ẹ̀dá alààyè kan tó lè wó, àfi tí ẹni náà bá fẹ́ parẹ́ ló kù. Nítorí orí òtítọ́ àti òdodo ni màmá wa dúró lé. Aburú ayé kan kì yóò ṣubú lù wọ́n. Ẹ jẹ́ kí a mọ bí a ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ fún ọmọ Yorùbá. Pàápàá jùlọ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, onítùkùtù, ẹ lọ ṣọ́ra yín gidi gan. Kí ẹ sì máa ṣe ìwádìí fínífíní lórí ohunkóhun tí ẹ bá ń gbé síta fún ọmọ Yorùbá. Yorùbá bọ̀ wọ́n ní ẹyin lohùn, tó bá ti bọ́lẹ̀ kò ní ṣe kó mọ́. Ẹ má ṣe kó ìpayà bá ọmọ aládé nípa ìtúkùtù ẹnu yín. Kò sí ẹnikẹ́ni nínú àwọn tó ń bá màmá ṣiṣẹ́ tó gba owó tó fẹ́ gbàbọ̀dè ti MUA, àfi tí olúwa rẹ̀ bá fẹ́ parun ló kù. Nítorí Olódùmarè ló rin ìrìn náà, kì í ṣe èèyàn rárá. Ẹ lọ ṣọ́ra yín gidi gan, kí ẹ sì so ewé agbéjẹ́ mọ́wọ́. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ ó rí ìbínú àwọn alálẹ̀. Ẹni tó bá ṣẹ́gun sí báyìí níjọbẹ̀ rẹ̀. Ẹnikẹ́ni ò ní gbà ṣe MUA ṣe ní ilẹ̀ Yorùbá. Màmá máa dàgbà, wọ́n máa dògbó. Gbogbo ire ilẹ̀ Yorùbá pátápátá ni yóò sì ṣojú wọn nínú ayọ̀ àti àlàáfíà. Ọmọ aládé, ẹ lọ fi ọkàn balẹ̀. Nítorí iṣẹ́ tí a bá rán kọ̀ kì í pa ọkọ̀. Olódùmarè ọba tí ń ránni níṣẹ́ títún bá ní jẹ ló rán MUA níṣẹ́. Wọ́n sì ti jẹ́ eléyìí lájẹyè náà. Torí Olódùmarè àti àwọn alálẹ̀ ń bẹ pẹ̀lú wọn nígbà gbogbo. Kò sí ohun ibi kan tí yóò ṣẹlẹ̀ sí wọn láṣẹ Ìdùmarè. Ṣé a mọ̀ wípé ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá IYP kì í ṣe ọ̀dàlẹ̀? Òtítọ́ a mọ̀ wípé àwọn ọ̀dájú, àwọn ìkà, àwọn aninilára àti àwọn ajẹgàba kan tó jẹ́ ọ̀tá ìran Yorùbá wà. A mọ̀ dájú, kò ṣe pé a ò mọ̀, ṣùgbọ́n kì í ṣe IYP tó ń bá àwọn ṣiṣẹ́ papọ̀ rárá. Gbogbo àwọn tó ń bá màmá wa MUA ṣiṣẹ́, Olódùmarè ló yàn wọ́n láti ṣe agbátẹrù ìrìn àjò òmìnira orílẹ̀-èdè DRY. Bẹ́ẹ̀ náà ni màmá wa sọ pé àwọn máa rí àrọ́mọdọ́mọ ìran Yorùbá torí pé ojú àwọn ni àwọn máa fi rí ìmúṣẹ gbogbo àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ọmọ Yorùbá. Wọ́n wá sọ pé kí a mú ìjayà àti ìbẹ̀rù kúrò ní ọkàn wa. Wọ́n ní gbogbo ohun tí Olódùmarè fi àṣẹ dá, ẹ̀yìn MUA ni wọ́n wà pátápátá. Àwọn nǹkan tó wà ní ilẹ̀ wa, òun náà ni ó ṣe alátìlẹyìn fún màmá wa MUA. Agbára Olódùmarè, àwọn agbára nínú ìsàlẹ̀ ilẹ̀, ojú òfurufú, inú omi, agbára àwọn alálẹ̀ ló ṣe àtìlẹyìn fún iṣẹ́ ìran àwọn ọmọ aládé. Nítorí náà kò sí ìfòyà. Gbogbo àwọn tó ń sọ ìsọkúsọ láti ẹnu kí wọ́n dẹ́kun rẹ̀ ní sísọ. Nítorí wípé ilẹ̀ Yorùbá ó ti dúró. Orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá ó ti dá dúró. Orílẹ̀-èdè ni a wà. Ní àìpẹ́ yìí tí àwọn alákòóso ìpínlẹ̀ wa méjèèje tó bá ti wọ̀ sí oríkò iléeṣẹ́ wa ní àwọn ìpínlẹ̀ yìí, òun náà ni a máa rí àwọn àrídájú rẹ̀ wípé ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè ni a wà. Nítorí rẹ̀ kò sí ìfòyà, bẹ́ẹ̀ ni kò sí ìbẹ̀rù kankan fún ọmọ aládé. Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ẹ fọkàn balẹ̀. Olódùmarè ló ń ja ìjà náà, kì í ṣe ìjà ẹnìkankan. Ìjà Olúwa ni, ó sì máa jà fún wa títí di òpin ọjọ́.
torí náà gbogbo àwa ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yorùbá DRY ẹ jẹ́ kí a máa wà ní ìmúrasílẹ̀ àjọyọ̀ wa kí a má ṣe fetí sí àhesọ kankan mọ́ nítorí pé Olódùmarè ti dá wa láre nípasẹ̀ màmá wa Mua ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá. Gbogbo ẹ̀yin onísọkúsọ lórí ayélujára tí ẹ̀ ń fi ẹnu yín sọ ìsọkúsọ lórí màmá wa àti àwọn tí Olódùmarè yàn tì wọ́n láti bá wọn ṣiṣẹ́ pọ̀ ẹ dákẹ́ jẹ́ o kí ẹ sì kíyèsí ọ̀rọ̀ ẹnu yín nítorí Olódùmarè ló yan màmá wa Mua tó sì yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ àrà ọ̀tọ̀ tó ṣe é fọkàn tán ti màmá wa tí Olódùmarè sì lò màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá láti ṣe ìtúsílẹ̀ fún gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá kúrò nínú oko ẹrú ọjọ́ pípẹ́ kúrò nínú ìṣẹ́ ìkorò ebi àìríjẹ àìrímu àìrínà àti àìrílò àti kúrò lọ́wọ́ àwọn amúnisìn fún gbogbo ilẹ̀ adúláwọ̀ ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin tí ẹ wà nídìí kó bàjẹ́ ipá yín ti pin lágbára Elédùmarè ewu iná kì í pa àwòdì ipakípa agbárakágbára kò ní borí màmá wa Mua Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá àti gbogbo alábàáṣiṣẹ́pọ̀ wọn láṣẹ Èdùmàrè nítorí pé wọ́n jà fún ìran wọn ni wọ́n lòdì sí ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn alápapín jẹgúdújẹrá olè amúnisìn ilẹ̀ amúnisìn èyí tí wọ́n ń pè ní Nàìjíríà nítorí náà màmá wa sọ pé àwọn máa rí àrọ́mọdọ́mọ ìran Yorùbá torí pé ojú àwọn ni àwọn máa fi rí ìmúṣẹ gbogbo àlàkalẹ̀ tí Olódùmarè gbé fún ọmọ Yorùbá wọ́n wá sọ pé kí a mú ìjayà àti ìbẹ̀rù kúrò ní ọkàn wa wọ́n ní gbogbo ohun tí Olódùmarè fi àṣẹ dá ẹ̀yìn Mua ni wọ́n wà. Ààbò ṣe kókó ó ṣe pàtàkì bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ohun tí a kò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú nítorí wípé kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe nínú ìbẹ̀rù àti àìbalẹ̀ ọkàn. Ṣèbí ẹni tí ó bá ní ìdánilójú tí ó péye pé ààbò tó kúnjú wọn wà lórí ẹ̀mí àti lórí dúkìá ni ó máa ní ìgboyà láti dáwọ́lé ohunkóhun tàbí ọ̀nàkọnà tí ó fẹ́ tọ̀ níwọ̀n ìgbà tí kò bá ti lòdì sí òfin orílẹ̀-èdè. Ẹni tí ó ń lọ ìrìn àjò láàrin òru pàápàá yóò ní ìfọkànbalẹ̀ láti lọ sí ibi tí ó wù ú ní àkókò tí ó wù ú. Ẹni tí ó fẹ́ dá ilé-iṣẹ́ tàbí òwò sílẹ̀ kò ní máa ronú pé bóyá àwọn jàǹdùkú kan lè wá nígbàkúgbà láti jí nǹkan ilé-iṣẹ́ tàbí òwò náà àbí pé aninilára kan mọ́ wá láti sọ iná ìjónirun sí ilé-iṣẹ́ tàbí ọjà òun. Ààbò jẹ́ ohun gbòógì fún ìṣàkóso tó bá fẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè rẹ̀ kí ó rí ọ̀rọ̀ ààbò gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ nínú ètò ìṣàkóso rẹ̀ tó sì gba àmójútó gidigidi. Ètò ààbò tó dájú jẹ́ ọ̀kan gbòógì lára àwọn àlàkalẹ̀ ètò tí Olódùmarè gbélé màmá wa ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá lọ́wọ́. Màmá sì ti máa ń sọ èyí láti ìgbà dé ìgbà ní oríṣiríṣi ọ̀nà. Màmá jẹ́ ẹni tí ó jẹ́ pé wọ́n fẹ́ kí ìfọkànbalẹ̀ ó wà ní ilẹ̀ DRY Democratic Republic of the Yorùbá fún gbogbo IYP ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People. Màmá sì jẹ́ ẹni tí ó ní ìgbàgbọ́ tí wọ́n sì ti sọ fún wa pé ògo pọ̀ lára ọmọ Yorùbá. Wọ́n ti sọ fún wa pé kí a lọ máa ronú kí a sì ṣe àkọsílẹ̀ àwọn ohun tí a fẹ́ máa ṣe ní rere ní òwò ni ní dídá iṣẹ́ sílẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ ààbò ó ká wọn lára pé kí ààbò kí ó wà lórí gbogbo àwọn nǹkan ìdáwọ́lé wa ní rere. Ètò ààbò yìí yóò mú ọkàn gbogbo wa balẹ̀ lórí ilẹ̀ àjogúnbá wa torí ilẹ̀ àwọn baba ńlá baba wa la wà. Ẹ̀rù kò sì gbọ́dọ̀ bà wá. Ìpayà ohun búburú kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa. Ohunkóhun kò gbọ́dọ̀ dún mọ̀húrúmọ̀húrú mọ́ wa lórí ilẹ̀ àwọn baba wa. Àwọn àgbẹ̀
yóò lè máa lọ sí oko wọn pẹ̀lú ìfọkànbalẹ̀. Bẹ́ẹ̀ ni kò ní sí ìbẹ̀rù pé ohun aburú kankan máa ṣẹlẹ̀ sí wọn tàbí sí ohun ọ̀gbìn tàbí ohun ọ̀sìn wọn, tí kò sì ní ìbẹ̀rù àwọn ajínigbé. Àwọn arìnrìn-àjò yóò lè lọ síbi tó bá wù wọ́n ní àkókò tí wọ́n fẹ́, láàrin òru ni, ní àfẹ̀mọ́jú ni, láìsí ìfòyà àwọn alọ́nilọ́wọ́gbà. Bẹ́ẹ̀ sì ni kò ní sí ìbẹ̀rù lórí àwọn dúkìá wa gbogbo. Bákan náà, àwọn ẹ̀ṣọ́ aláàbò tí yóò máa wo ìgbòkègbodò àwọn ènìyàn yóò wà tọ̀sán tòru, àti wípé káàkiri orílẹ̀-èdè wa ni yóò ní ohun èlò ìyàwòrán débi pé abẹ́rẹ́ tó kéré jù kò lè jábọ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kò ní mọ̀ ní orí ilẹ̀ wa. Orílẹ̀-èdè àgbàyanu sí rere gbáà ní orílẹ̀-èdè wa. A máa ríran wò ní rere. Ààbò tó péye yóò wà ní orílẹ̀-èdè wa DRY. Ẹ jẹ́ kí a máa fi gbogbo ọkàn wa tẹ̀lé ohun tí ó bá ti jẹ mọ́ ìgbé ayé wa gẹ́gẹ́ bí Indigenous Yoruba People IYP ti Democratic Republic of the Yoruba DRY. Ìdí ni pé ohun tí ó bá ti jẹ mọ́ orílẹ̀-èdè wa, ìran wa ni ó jẹ mọ́, àrọ́mọdọ́mọ wa ni ó jẹ mọ́. A ò lè máa fi ayé wa tàfàlà, bẹ́ẹ̀ náà ni a ò lè máa ṣe ohun tí ó jẹ́ pé ó lè ba ìgbé ayé àwọn àrọ́mọdọ́mọ wa jẹ́ ní ọjọ́ iwájú. Tí a ò bá fi ojú tó nǹkan tó jẹ mọ́ orílẹ̀-èdè wa, Olódùmarè kò ní jẹ́ kí a kábàámọ̀ ayérayé o. Gẹ́gẹ́ bí màmá wa ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá ṣe máa ń sọ, ìpìlẹ̀ kẹta yìí kò gbọ́dọ̀ ṣubú láéláé. Bẹ́ẹ̀ ni ohun aburú kan kò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Ìdí nìyí tí ó fi jẹ́ pé pẹ̀lú gbogbo ọkàn wa, gbogbo iyè wa, gbogbo ìrònú wa ni a ní láti máa tẹ̀lé ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Kí a máa fetí sílẹ̀ láti gbọ́ àti láti gbé ìgbésẹ̀ lórí gbogbo ohun tí àwọn olórí wa bá ń sọ, kí a má bàa ṣi ẹsẹ̀ gbé nígbàkúgbà. Èyí ṣe pàtàkì kí a lè mọ ẹ̀tọ́ wa nígbà gbogbo, kí a sì mọ ojúṣe wa bákan náà. Ìgbà tí a bá mọ ẹ̀tọ́ wa ni a ò ní pàdánù ire gbogbo tí ó wà fún wa ní orílẹ̀-èdè wa. Ìgbà tí a bá sì mọ ojúṣe tí orílẹ̀-èdè wa ń retí lọ́dọ̀ wa, ìgbà yẹn ni a máa lè mú ojúṣe yẹn ṣe, tí a sì wá ní àǹfààní fún orílẹ̀-èdè wa, torí á di àǹfààní fún orílẹ̀-èdè wa, èyí tí á wá padà di àǹfààní fún àwa fúnra wa. Ní àìpẹ́ yìí ni màmá wa ìránṣẹ́ Olódùmarè sí ìran Yorùbá, ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá fi yé wa pé gbogbo òbí tí ó jẹ́ IYP ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti mú ọmọ wọn kúrò ní ilé ìwé níwọ̀n ìgbà tí àwọn agbésùmọ̀mí ajẹgàba ṣì ń tẹ̀síwájú láti máa ṣe ètò iléèwé lọ ní orílẹ̀ DRY, lẹ́yìn tí olórí adelé ti sọ pé kí àwọn iléèwé ní DRY ó wà ní títìpa, tí màmá Mua náà sì ti sọ fún wa pé kí a mú àwọn ọmọ kúrò ní iléèwé ajẹgàba Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè wa DRY, pé irú ọmọ bẹ́ẹ̀ yóò pàdánù ẹ̀kọ́ ọ̀fẹ́ ní DRY, àti pé òbí náà pàápàá yóò pàdánù lára àwọn ẹ̀tọ́ tirẹ̀ gẹ́gẹ́ bí IYP. Ọ̀pọ̀lọpọ̀ wa ni a kọ etí ikún sí ọ̀rọ̀ yìí. Ó ṣeni láàánú pé eléyìí rí bẹ́ẹ̀, torí ó fi hàn pé ẹnu ni ẹlòmíràn nínú wa fi ń sọ pé òun ń tẹ̀lé ìrìn àjò yìí. Ǹjẹ́ ó tilẹ̀ yẹ kí ẹnikẹ́ni nínú wa ó sì ní ọmọ kankan tó ń lọ sí iléèwé lẹ́yìn tí a ti kọ́kọ́ gbọ́ tí olórí adelé gbé ohùn síta ní ọjọ́ 12 oṣù Igbe ọdún tí a wà yìí pé kí gbogbo iléèwé ó wà ní títìpa? Ṣé àání a ò mọ̀ pé ààrẹ orílẹ̀-èdè wa ló sọ̀rọ̀ ni? Ṣùgbọ́n torí pé Nàìjíríà kọ̀, wọn ò tí ì kúrò lórí ilẹ̀ wa, a wá ń rán àwọn ọmọ wa lọ sí iléèwé tí ààrẹ tiwa ní orí ilẹ̀ wa ti sọ pé kí ó wà ní títìpa. Èyí túmọ̀ sí pé a ní ìgbàgbọ́ pé inú Nàìjíríà ni a ṣì wà, àti pé ohun tí Nàìjíríà ń ṣe yẹn tí wọ́n ṣí àwọn iléèwé sílẹ̀, ó túmọ̀ sí pé a ní ìgbàgbọ́ nínú ìjẹgàba Nàìjíríà yẹn
ju ìgbàgbọ́ tí a ní nínú pé a ti di orílẹ̀-èdè aṣàkóso ara ẹni àti pé ààrẹ wa ní orílẹ̀-èdè wa ti sọ pé kí gbogbo iléèwé kí ó wà ní títìpa. Ó túmọ̀ sí pé a gbé ìjẹgàba Nàìjíríà ga ju àṣẹ tí ààrẹ tiwa ti pa. Tí a bá ní kí a wò ó dáadáa, gbogbo àwa tí a gbọ́ nígbà tí olórí adelé sọ pé kí gbogbo iléèwé kí ó sì wà ní títìpa náà, tí a gbọ́ tí a sì pàpà ń rán ọmọ lọ iléèwé tó tún jẹ́ iléèwé tí Nàìjíríà ń jẹ gàba lé lórí, gbogbo wa pátá ni à ń ṣe àtìlẹ́yìn fún agbésùmọ̀mí ajẹgàba Nàìjíríà. Nítorí nípa rírán ọmọ lọ sí iléèwé nígbà tí ààrẹ orílẹ̀-èdè wa olórí adelé ti sọ pé kí iléèwé wà ní títìpa, àwa tí a sì pàpà ń rán ọmọ lọ iléèwé ti gbógun ti àṣẹ tí olórí adelé wa pa nìyẹn. Èyí tí ó túmọ̀ sí pé a ti gbógun ti orílẹ̀-èdè DRY. Ẹ jẹ́ kí a ro ọ̀rọ̀ yìí dáadáa o, ẹ̀sùn ńlá ló jẹ́ fún wa. Àwọn tí ó bá sọ pé àwọn ò gbọ́, á jẹ́ pé ìyà kò tí ì jẹ wọ́n tó, torí gbogbo ọmọ Yorùbá tí ìyà ń jẹ ló mọ̀ pé láti ọdún bíi méjì kọjá ẹ̀ pàápàá ní orílẹ̀-èdè Yorùbá wípé ó fẹ́ dá dúró àti pé ó tiẹ̀ ti lè wá dá dúró báyìí ni ọ̀rọ̀ náà ti gbòde kan. Ẹni tí ó bá mọ̀ pé ìyà yìí ti tó gẹ́, ńṣe ni ó yẹ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó máa fi ìgbà gbogbo fimú fínlẹ̀ láti mọ bó ṣe ń lọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ṣebí àwọn kan ló buwọ́lùwé oní 5 million níjọ́sí? Ṣé wọn mọ̀ pé àwọn ní láti máa wá kí wọ́n máa béèrè bó ṣe ń lọ nípa nǹkan tí wọ́n buwọ́lùwé fún ni? Nítorí náà, ẹni bá sọ pé òun ò gbọ́ bóyá ìyà kò tí ì jẹ ẹni náà tó. Ẹ jọ̀wọ́, kì í ṣe àwàdà ni à ń ṣe, orílẹ̀-èdè ni a gbé dání. Ní ọjọ́rú 20 oṣù Bélú 2024, nígbà tí màmá wa ń bá wa sọ̀rọ̀ ní àjọ̀dún ọdún kejì tí a ti ṣe ìkéde òmìnira wa kúrò nínú agbésùmọ̀mí Nàìjíríà, èyí tí a ṣe ní 20 oṣù Bélú 2022, ni màmá wa tún sọ̀rọ̀ síwájú lórí ọ̀rọ̀ yìí, tí wọ́n sì sọ fún gbogbo àwọn òbí bẹ́ẹ̀ pé kì í ṣe owó iléèwé nìkan ni wọ́n máa san fún ẹ̀kọ́ ọmọ wọn ní DRY, ṣùgbọ́n wọ́n á tún san owó gbogbo ohun èlò ẹ̀kọ́ tí àwọn ọmọ tó wà ní iléèwé máa jẹ ìgbádùn rẹ̀, ṣùgbọ́n tí kò ní wà ní ọ̀fẹ́ fún ọmọ tiwọn tí wọ́n kọ̀ láti yọ kúrò ní iléèwé ní àkókò ìjẹgàba Nàìjíríà yìí. Èyí túmọ̀ sí pé ìyà ẹ̀ṣẹ̀ wa ni à ń jẹ kò rújú rárá. Olórí adelé sọ pé kí gbogbo iléèwé wà ní títìpa, a ní kò kàn wá. Tí iléèwé bá ṣì wà ní ṣíṣí bí ó tilẹ̀ jẹ́ ajẹgàba Nàìjíríà ló ṣí sílẹ̀, àwa á sì máa rán ọmọ wa lọ síbẹ̀. Ṣe bí ìpinnu wa ni láti ṣe lòdì sí ohun tí olórí adelé sọ. Nítorí náà, pẹ̀lú inú dídùn pàápàá ló yẹ kí a jẹ ìyà ẹ̀ṣẹ̀ wa, kí inú wa ó dùn pé orílẹ̀-èdè wa DRY kò gba gbẹ̀rẹ́. Ẹ jẹ́ kí inú wa kí ó bẹ̀rẹ̀ sí dùn o, kí a máa yọ̀ pé DRY ò gba ìgbàkúgbà. Ara ìpìlẹ̀ rere tí màmá wa ń sọ nìyẹn o. Tí a bá ń fojú fo àwọn ẹ̀ṣẹ̀, ọ̀ràn dídá àti àṣìṣe láti ìbẹ̀rẹ̀ yìí, ọjọ́ iwájú kò ní dára o, torí á ti wá di ohun ìtọ́kasí. Lọ́jọ́ iwájú kò sí ẹni tí ó máa ka ọ̀rọ̀ àwọn aṣojú wa sí. Wọ́n á ní kò sí nǹkan kan. Wọ́n á ní ṣe bí olórí adelé sọ níjọ́sí náà lọ́hùn pé kí iléèwé wà ní títìpa, tí àwọn sì pàpà ń rán ọmọ lọ iléèwé, kò sì sí nǹkan kan tó ṣẹlẹ̀. Láyé kì í ṣe ní DRY, nǹkan máa ṣẹlẹ̀, ó sì ti ń ṣẹlẹ̀. O ò mú ọmọ ẹ kúrò ní iléèwé nígbà tí àṣẹ wá pé kí o ṣe bẹ́ẹ̀, o ní kò sí nǹkan kan, nǹkan wà. Nígbà tí àwọn aṣojú wa bá ti wọnú oríkò iléeṣẹ́ ìṣàkóso wa gbogbo, tí wọ́n bá sì ti ṣí iléèwé padà, gbà bẹ́ẹ̀ gbogbo ọmọ tó o kọ̀ láti mú kúrò ní iléèwé nígbà tí wọ́n ní kí á mú wọn kúrò, ìwọ ló máa sanwó wọn. Tí ẹ gbọ́ ná, ṣé kò dára jù pé kí o sanwó wọn ju pé kí DRY ó gbé ẹ lọ sí ilé ẹjọ́ pé o pàdé àpòpọ̀ pẹ̀lú agbésùnmọ̀mí ajẹgàba Nàìjíríà láti gbógun ti orílẹ̀-èdè aṣàkóso ara ẹni DRY ni? Ẹ jẹ́ kí a rò dáadáa. Jẹ ìyà ẹ̀ṣẹ̀ kí o fi kọ́ àrọ́mọdọ́mọ ẹ pé láyé kí ẹnikẹ́ni má ṣe fi ọwọ́ pa idà DRY lójú. Ara ìpìlẹ̀ rere tí à ń sọ nìyẹn. Lára nǹkan wọ̀nyí tí kò ní jẹ́ ọ̀fẹ́ fún ọmọ tí o kọ̀ láti mú kúrò ní iléèwé ni
ẹ̀rọ ayárabíàṣá tí àwọn ọmọ iléèwé máa gbà, owó Wi-Fi tí a túmọ̀ sí íńtánẹ́ẹ̀tì tí orílẹ̀-èdè wa máa fún àwọn ọmọ iléèwé lọ́fẹ̀ẹ́, bẹ́ẹ̀ náà ni owó láti lọ ṣe ìbẹ̀wò ẹ̀kọ́ èyí tí ó jẹ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ tó kù. Nítorí àwọn àǹfààní wọ̀nyí yàtọ̀ sí owó iléèwé gangan o tí o máa san, wàá tún wá san owó tí àwọn àǹfààní wọ̀nyí tí ó yẹ kí o san lórí wọn. Kò ní jẹ́ ọ̀fẹ́ fún ọmọ tiẹ̀ èyí tí o kọ̀ láti mú kúrò ní iléèwé báyìí. Sì rántí o, owó tí o máa san fún ọmọ tí o mú kúrò ní iléèwé báyìí ó máa ga ju owó tí àjèjì tí ó ń gbé ilẹ̀ DRY tí ó máa san fún ọmọ tirẹ̀ o. O ní báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ìwọ náà fojú wò ó. Àjèjì tí ó ń gbé ilẹ̀ wa tí ó ń pa òfin wa mọ́, tí kò fún wa ní wàhálà kankan, àti ìwọ tí ó pe ara rẹ ní IYP ṣùgbọ́n tí ó ń fi ọwọ́ pa idà DRY lójú, ó ti yé ẹ. Kì í tún wá ṣe èyí nìkan, ṣùgbọ́n irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ kò ní ní àǹfààní ẹ̀yáwó tí ó bá fẹ́ kàwé kọjá ìpele ìgboyè kínní ní fásitì. Ṣé a mọ̀ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ní DRY ó wà fún gbogbo IYP láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí di ìpele ìgboyè kínní ní fásitì. Lẹ́yìn èyí, ọmọ IYP tí ó bá sì fẹ́ kàwé kọjá ìpele ìgboyè kínní tún wá ní àǹfààní láti yá owó lọ́wọ́ ìṣàkóso DRY láti fi san owó iléèwé náà láìsí èlé lórí rẹ̀, tí sísan owó náà padà kò sì ní ìnira kankan. Ṣùgbọ́n àǹfààní yìí kò sí fún ọmọ tí òbí rẹ̀ kọ̀ láti mú kúrò ní iléèwé ní àsìkò tí a ní kí a mú wọn kúrò yìí. Òbí rẹ̀ máa sanwó gbogbo owó àwọn nǹkan wọ̀nyí. Yàtọ̀ sí gbogbo wọ̀nyí, nígbà tí ọmọ náà bá pé ọmọ ọdún 21, ó ti ní ẹ̀tọ́ láti ní ilẹ̀. Àǹfààní àti ẹ̀tọ́ ńlá ni eléyìí fún gbogbo ọmọ IYP. Nígbà tí ó pé ọdún 21, ó ti ní ilẹ̀ ọ̀fẹ́. Ilẹ̀ tí DRY máa fún ẹ, ó lè ta ilẹ̀ yìí o láíláí, torí IYP gbọ́dọ̀ ní ilẹ̀ ní kété tí ó bá pé ọmọ ọdún 21, tí ìṣàkóso DRY á tún ràn ẹ́ lọ́wọ́ kí ó lè rọrùn fún ẹ láti kọ́ ilé náà. Dandan sì ni pé kí o ní ilẹ̀ náà o, ṣùgbọ́n irúfẹ́ àwọn òbí yìí máa sanwó fún ilẹ̀ náà ni nígbà tí àwọn ọmọ tó kù bá ń gba tiwọn ní ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ìṣàkóso DRY. Ẹni a wí fún, Èdùmàrè jẹ́ kó gbọ́. Kéré o, bóyá o, ìròyìn láti amóhùnmáwòrán orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá. Kéré o. Lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ kókó inú ìròyìn. Ẹ fi ọkàn balẹ̀. Ohun tí a gbé yẹ̀wò lónìí lábẹ́ àkórí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ààbò orílẹ̀-èdè wa. Ìkìlọ̀ síwájú sí fún àwọn òbí. A ò rí jù báyìí lọ lónìí. Ẹ kú kalẹ̀.